Kàyéfì ńlá rèé o, àbí kí ni ká ti pè yìí ná? Olubi ìyẹn placenta àwọn ìbejì ọmọ tuntun tí wọ́n bí sílé ìwòsàn ìjọba lẹ́kìtì lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 17 oṣù kẹta dàwátì. Bàbá àwọn ìbejì ọ̀hún ló lọ ké gbàjarè ẹgbani ẹlàjà lórí ètò ilé ayé tí ọmọ ẹ̀dẹ̀ máa ń tó kọ rẹ̀ lórí rédíò lẹ́kìtì. Ta ló gbẹ̀bí ìyá ìbejì nílé ìwòsàn ìjọba? Ta ló palẹ̀ Olubi àwọn ìbejì mọ́ tó fi dàwátì? Ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, ṣùgbọ́n ẹ gbọ́ àlàyé lẹ́nu bàbá ìbejì fúnra rẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyàwó mi bímọ sí Teaching Hospital. Teaching Hospital ti ló wo? Ṣàdó ní. Lọ́jọ́ wo? Lọ́jọ́ Sunday. Sunday ọjọ́ wo? Sunday tó kọjá yìí. Èmi ò sí nílé mo lọ fún sísà mi ní Àkúrẹ́. Àwọn neighbor mi ló gbé lọ́bẹ̀. Bẹ́ẹ̀ ó bímọ ìbejì síbẹ̀. Àwọn nọ́ọ̀sì ló tún sọ fún ìyàwó mi pé Olubi ọ̀tọ̀ọ̀tọ̀ náà gbé wáyé o. Neighbor wa dẹ̀ lọ béèrè pé kán gbé. Ta ló gbéyàwó yín lọ́sibítù? Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ yín? Bẹ́ẹ̀. Bó lẹ́yìn wà ń gbà tí ìyàwó yín lọ sí? Ọkọ̀ ìwà la. Iṣẹ́ wo lẹ́yìn ṣe? Ìgbọ́n tó mọ̀ wá. Ok. Ìgbà tí ìyàwó ọ̀rẹ́ mi yẹn lọ béèrè, wọ́n wá láì ọ̀ǹtí tí bàbá ọmọ bá dé pé bàbá ọmọ ló máa sáìn. Ok. Fún Teaching Hospital Adó Èkìtì. Ládó Èkìtì ń béèrè pé. Ìyàwó yín bímọ sí? Bẹ́ẹ̀. Ọmọ mélòó wọ́n bí? Méjì ni sà. Ìbejì. Bẹ́ẹ̀. Ọkùnrin àbóbìnrin? Ọkùnrin méjèèjì sà. Ọkùnrin méjèèjì. Ṣàkọ́bí yín nìyẹn? Second born. Second born. So wọ́n wá sọ fún yín pé wọn ò lè gbólóbi ọmọ fún ọ̀rẹ́ yín àbí? Pé ọ̀ǹtí tí bá dé gbà mú mo lè lọ béèrè Olubi, wọ́n wá sọ pé wọ́n rí. Ní Teaching Hospital Adó yìí? Bẹ́ẹ̀. Wọ́n náà wọn ò rí Olubi ọmọ? Wọ́n ní wọ́n rí o. Ṣé wọ́n ti wá padà rí lẹ́yìn ìgbà yẹn? Wọ́n lè tí ì rí the scene up to now. Olubi ìbejì méjèèjì? Bẹ́ẹ̀. Àwọn fúnra wọn lè sọ pé ìyàwó mi pé méjì ni wọ́n gbé wáyé. Bó ní ìyàwó yín wà báyìí? Ó sì wà ń bẹ̀. Ní Teaching Hospital? Bẹ́ẹ̀ wọ́n ti discharge wọ́n pé ara ti kúrò bẹ̀. Bẹ̀dẹ̀ ni mo ní kó sì jòkó síbẹ̀. Kó má kúrò ń bẹ̀. Ṣé gbogbo owó tó yẹ kẹ́ ẹ̀ san lọ́sibítù rẹ̀ ti san? Owó discharge nìkan láà san. Ok. Kí ló dé tẹ̀ fi san? Mi ò tí fẹ́ san ní sàtún bá san wọ́n lè lé síta. Irú ìgbésẹ̀ wo lẹ ti wá gbé nígbà tẹ́ ẹ̀rọ ló bí ọmọ ìyàwó yín méjì? Mo drop letter fún CMT wọn. Mo dẹ̀ lọ sí wọn pé kí náà pé Commissioner of Health. Ẹ pè wọ́n? Mo text message sí wọn. Ok. Wọ́n dẹ̀ pè mí padà. Ok. Wọ́n ṣáà ní kí mi má bínú pé mo á explain nǹkan tó ṣẹlẹ̀ fún wọn. Wọ́n wá ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pé báwo ló ṣe máa jẹ́ bẹ́ẹ̀. Ni wọ́n sọ? Bẹ́ẹ̀. Ẹ rí Olubi ọmọ méjèèjì mọ́ táwọn wá gbé ṣé ẹ̀ kàn sí matron tó wà ní department yẹn ni? Wọ́n ní àwọn mẹ́fà ló gbẹ̀mí fún. Ǹjẹ́ àwọn tó gbẹ̀mí fún ẹ ṣáà kó wọn jáde, wọn rí wọn kó jáde ti sìn. Ìgbésẹ̀ wo CMD wá gbé? Ó wá ní ká hold meeting ní ọjọ́ Tuesday, ó ní kí fún 72 hours. Teaching Hospital lawyer wá ń pè mí pé ó di Tuesday kò di pa a máa sit. Ìyàwó yìí sì ti bímọ lọ́jọ́ Sunday? Bẹ́ẹ̀. So lọ́jọ́ Tuesday báyìí ni wọ́n ní ẹ wá? Wọ́n ní kí n wá. Ẹ má ti kú ń bẹ́ o, gbogbo ayé ń gbọ́ wa báyìí. Tẹ́ ẹ bá bọ̀ ń bẹ̀ lọ́jọ́ Tuesday àbí? Látò mọ̀ bóyá pé PRO hospital náà àbí ó ti yẹ ká pé PRO náà ni àbí. Dájọ́ máa pe òkè ẹ má jẹ́ kí gẹ̀ ìjókòó síbẹ̀ tí ibùdó Sunday kan ní bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ tó yẹ fẹ́ mi àtàwọn. Nínú ìyẹn àti nínú káwọn ọmọ rẹ̀ wà láyé ó dọ̀la kankan dàgbà kí wọ́n mọ̀ ní nǹkan àgbà lọ́wọ́ àti kó o ṣe birthday ní ìsìn èwo ló dáa àti kọ́mọ rẹ̀ dáa lọ́la wọ́n mọ̀ pé ní pé bàbá gómìnà èwo ló dáa jù méjèèjì. Ọjọ́ ọ̀la àwọn ọmọlọ́mọ lè náà ló dáa jù. Ó wà ní sùúrù díẹ̀ mọ́ bẹ́ẹ̀ nìkẹ́ni jánu wọn o ṣé o gbọ́ mi? Ìgbà tán bá gbogbo ayé ti ń gbọ́ yín báyìí bí owó kówó tó bá wà ń bẹ̀ àwọn ayé ò tẹ́wọ́ gba gbogbo ọ̀rọ̀ náà. Ṣé a pe PRO àbí ká sì kọ́kọ́ gbọ́n tí wọ́n fẹ́ sọ lọ́jọ́ Tuesday náà àbí bó ni a ti ṣe ẹ̀yin ọ̀jọ̀gbọ́n? Nínú àwọn ọ̀rọ̀ ẹnu wọn èwo lẹ gbọ́ ń bẹ̀ ṣé wọ́n sọ pé bóyá nìkan ló gbé àbí? Wọ́n ní wọ́n employ àwọn dókítà kan tí wọ́n mọ kékeré mi pé àwọn pé yẹn ló lọ gbé sínú waste dustbin pé àwọn waste management wá gbé. Àwọn dẹ̀ ló tún sọ fún ìyàwó mi pé méjì ni ẹni tó bímọ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi wọ́n gbé tiẹ̀ sínú ike wọ́n lọ gbé sẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀. Ẹnìyẹn rí tẹnìyẹn? Ẹnìyẹn rí tẹnìyẹn. Wọn ò wá rí tìyàwó? Ike tó yẹ kó dà sí kan gbé lọ sí ẹ̀dọ̀ ìyàwó mi mt kí náà gbé ìyẹn tiẹ̀ ń fọwọ́ sínú ẹ̀ ń tiẹ̀ pé bí abidosbin ní pété.
Akí CMD ṣé CMD náà ń pè táwọn dèkìtì ń bí torí dà pé PIC náà ń pè táwọn Oǹdó lọ́hùn. Akí CMD teaching hospital ní Adó Èkìtì yẹ ká lẹ́sà o ẹ kú gbìyànjú o. Ṣé ẹ má ti jẹ́ àpè pé àrò náà tó bá di lọ́jọ́ Tuesday ohun tí wọ́n bá sọ sí àti lọ́ọ̀yà ẹ̀jẹ̀ á gbọ́ ẹ máa sọ fáwọn fámílì yín náà kí wọ́n máa dúró tì yín wọ́n bá bá yín jà ẹ má bá wọn jà o. Àkúrẹ́ gbogbo wọn wà tó bá wá ti di ní ọ̀la ṣé ń gbọ́rọ̀ mi ẹ lọ bóni kí n ti kọ́kọ́ bóni á ti mọ́rọ̀ yìí ná ó yẹ kẹ́ ẹ lọ tó bá ẹjẹ́ ń kúkú sọ lórí afẹ́fẹ́ yìí tó bá di lọ́la ọ̀la sátidé ẹ lọ rìpọ́ọ̀tù ọ̀fíṣíálì ṣé ń gbọ́rọ̀ ní civil defence tó ń bẹ lọ́nà Ìkẹrẹ́ ní headquarters wọ́n ń bẹ ẹ lọ bá wọn ń bẹ ẹ lọ rìpọ́ọ̀tù pé àwa ló sọ wípé kẹ́ ẹ wá bẹ́ẹ̀ o ẹ bèrè ọ́fíìsà Ọlọ́run gbọ́n ṣe gbọ́ pàdọ́jọ́ Tuesday ẹ má ti yẹ ìyàwó yín kó bẹ́ẹ̀ o bóyá wọ́n ṣe ìṣìgbé síbi kan kó mọ́ ti lọ ṣe gbọ́ Ọlọ́run ó ṣọwájú Tuesday lọ.